Africa Content TV. Ìbà fún bàbá tó dákun ti sílẹ̀. Late Àyìndé mi mo pàgùn wá. Ọmọ àbájẹ Sàlámì láyẹyẹ òní bàánà àpàdéọlá. Late Síkírù mi Àyìndé Balógun. Àyìndé Àpàdéọlá ọmọ kọ́mọ̀kọ́ kẹ́ o àdìgbò ẹ̀rìn láàbọ̀ ó yàn dédé bí ẹni ẹ̀kọ́ ó yàn gàfà lórí ẹni ẹ̀kọ́. Àyìndé ọmọ amúfọmọ sára àlàmúdà lè ó tó gbogbo ọkùnrin dáhùn ọkùnrin dáhùn. Ògùn dáadáa Síkírù mi Àyìndé Balógun. Àti kejì wọn aráàlú ẹ máa ń kọ́ lọ́jọ́ Kọ́láwọlé. Kọ́láwọlé Rasaki Kébé. Aráàlú ọmọ kan lọ tẹ̀lé ọmọ lọ́la wo. Ọlọ́run bá mi dẹ́mi Àyìnlá sí Rasaki mi Àyìnlá ó Kébé ń kó àná ọ̀rọ̀ ta lọ́la wo. Tọ́fì náà ni máa yẹ kó ìjẹ́nìyà o. Olórí ọmọ bá lè jẹ owó òde o. Ọmọ àbísá ní fowó ṣe. Araba òbí Àyìndé o. Ọmọ ànífowó ṣe níjẹ̀bù láti ilẹ̀ ọmọdé Sàkọ́lá. Lẹ́jẹ̀ wo ni ọmọ àdúgbò ṣe? Bàbá sọ̀rọ̀ nínú ilé Fújì Adékúnlé. Àwọn àgbààgbà wọn pọ̀ níwájú wa Àyìndé o. Kákan sọ díẹ̀ ní Àyìndé ni mo fi mẹ́nu mọ́rábá bí Sàwábà ń bẹ níbẹ̀.